wà wò tún wò bàdá tó tẹlifíṣàn rẹ kò wà wò tún wò eléyìí yàtọ̀ sáwọn àtẹ̀tí kò tẹ̀lé rẹ̀ bó ṣe fún ilé yẹn ló tún kọ́ ni lọ́gbọ́n sí àwọn tún wò lélẹ́yìí kí sàwọ̀ pátẹ́lì wo àwọn tún wò ní ẹ̀wò àwọn tún wò ní ẹ̀wò èrè tó kọ́ ni lọ́wọ́ èrè tó fún ni ní mọ́ ẹ̀wà kọ́kọ́ ẹgbà yìí ẹ̀wà kọ́ fìdí lé àwọ̀ tún wò ní ẹ̀wò àwọ̀ tún wò ní ẹ̀wò èrè tó kọ́ ni lọ́wọ́ èrè tó fún ni ní mọ́. mo sì wá wò wípé tí n bá kun ilé náà tí mo bá kun dáadáa yóò ṣokùnfà láti rí iṣẹ́ mi gbà lọ́wọ́ wọn bóyá láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ wọn. Ọlọ́run á dẹ̀ fún yín ṣe. Àmín. dádì bẹ́ẹ̀ ni o àwọn ọ̀rẹ́ wọn olówó púpọ̀ ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí n bá lọ sílé wọn dádì ní máa ń ṣalábàápàdé àwọn ọkọ̀ bọ̀gìnì lọ́gbà wọn. n kò ṣe tí ọ dà. Ọkọ mi yes kẹ. olówó orí mi Àrẹ̀mú Mímí. ọmọ balẹ̀balẹ̀ alẹ́mọ lójú ara ọ̀lẹ̀lẹ̀ ni mọ́ra mi ò jẹun ò ṣí. ọ̀nà mìíràn ló tún ṣí sílẹ̀ fún wa yìí o ìmọ̀ràn mi fún yín ni pé mo fẹ́ kí ẹ ṣiṣẹ́ náà dáradára débi pé tí àwọn èèyàn bá ń kọjá táwọn èèyàn bá ń rí bàbá Bùnmi ẹ̀yin náà máa pè lọ́tún lọ́sì Àrẹ̀mú o Àrẹ̀mú o ẹ wá bá wa ṣe léyìí o nípa ìdí èyí. ọjà rẹ. ó sì di aago 4 kí némi tó bẹ̀rẹ̀ sá. mo mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan tó mú mi wá ni wípé mo gba iṣẹ́ kan gbogbo èrò ọkàn mi pé iṣẹ́ wọn ò ní bọ́ sí oníkanjú báyìí ni àná ni wọ́n kówó wá fún mi pé dandan o mo gbọ́dọ̀ wá bá wọn kan ilé lónìí o mo ṣe ti wá gba owó ọmọ wa pé ọgbọ́n wo ni mo fẹ́ dá mo lè sọ wípé kí n lọ sí ọ̀hún kí n lọ ṣiṣẹ́ nǹkan kí n mọ gba bíbọ̀ kọ́ mọ yà mí torí ẹ̀ mo ṣe kí n kọ́kọ́ ya bí o kí n kọ́kọ́ rí ìwọ ń rí ọkọ rẹ. wọ́n ti lọ wo àwọn oníkanófì. ó dà bẹ́ẹ̀ àìdúpọ̀ orí ara ẹ̀ ni ìwọ ló ní bínú sí mi torí wọ́n ní ó bẹ́ńbẹ́ ò bẹ́ńbẹ́ wọ́n náà ń tọrọ sanjú wọ́n náà ń gbófo. ó dàbí ẹni pé 5 náà ni ó wà ń bẹ̀. bá a fi sowó ọmọ dáhùn má bínú torí ọlọ́sọ̀gbọ́ má bínú tó bọ́ ó ṣe gan ni ní mọ̀jẹ̀ tó pẹ́ torí àwọn tí ẹjọ́ ń ṣe ìṣòro. ó dáa yẹta. ìyẹ́ o anami. má bínú sí mi sọ́gbọ́ dákun má bínú sọ́gbọ́ bá mọ́lẹ́gì ẹ̀ bẹ́ẹ̀ sọ́gbọ́ ó ṣe mo dúpẹ́ gan ni bọ́kọ̀ rẹ bá sì dé oní mo ti wá o sọ́gbọ́ thank you. Thank you, sir. ìyá ní kò mọ̀ ẹ̀rọ ìyá mi o ẹ̀rẹ̀ kúrò lọ́wọ́ ìní o àwa máa di yẹ o jáde náà. ẹ ṣeun sá. báwo dẹ ni ẹ ti máa ṣe sí. aago 4 la máa bẹ̀rẹ̀ sọmọ lórúkọ. nírọ̀lẹ́ nírọ̀lẹ́. ẹjọ́ ẹni bínú sí mi mo fẹ́ sáré dọ́fíìsì kọ́sítọ̀ mi kan wà lọ́hùn so àwọn náà introduce ẹnìkan sí mi ó tẹ̀sẹ̀ délé àná ni so wọ́n á fẹ́ gẹ̀ẹ́tì àwọn ilẹ̀ kan so àwọn dẹ̀ náà máa pàdé mi lọ́fíìsì mi dẹ̀ fẹ́ fíìlì táìmù wọn. nítorí ẹ mọ̀ pé bàbá ọlọ́mọ ní ẹ̀ ní má sí bẹ́ẹ̀ o. ẹ jọ ẹ má bínú ìyá mi ẹ bá mi ẹ ṣe ìyá mi ok ó dàbọ̀. ok o ẹ ṣé o. gbogbo ayé ni màá gbé ẹ̀jẹ̀ lẹ́nu gbogbo ayé tó ò jẹ rí ni màá gbé ẹ̀jẹ̀ lẹ́nu ṣó ti yẹ mi ok ó yàrá. ibo lè wá gbé mi lọ. ibo lóhun ìwọ láti lọ. Sheraton kọ́. Sheraton alright Sheraton náà wà òkè. ìyẹn gangan ló tiẹ̀ fi tèmi. wẹ́wẹ́wẹ́ dúró bá a ṣe ń lọ yìí ọjọ́ 2 la máa lò. 2
pẹ̀lú gbogbo pákéjì tí mo gbé wá fún ẹ má jẹ́ kí n tàn ẹ́ ọjọ́ méjì ò tẹ́ mi màá tún fọjọ́ 3 kún fún ẹ. ọjọ́ méjì. àwọn àjọjọ 5. ọjọ́ 5. wo jẹ́ kí n sọ kí ni owó wà nílẹ̀ máa take care ẹ ju wo bí ṣe ń náwó fún ẹ ni máa rún ẹ gidi. dódódó ṣé mo kàn tó máa ṣe ń sìn ìwọ ló máa drive. mo ti máa drive. ìwọ ló máa drive come on gba káàkì mẹ́ let's go wàá ríran wò. let's go there. No, 62,500. Èwo la máa múnú ẹ̀ o 62,000 or 62,500. Èwo la máa múnú. 62,500. Kò dín kò lékò. 62,500 ni kò lé. Ok, ó yá kó wa. No, mo ní plan kan. Má ro nǹkan kan. Ṣé orí owó yìí? Ká ní pé o ti gbọ́rọ̀ sí mi lẹ́nu ni. Ó máa ju eléyìí lọ. Ìwọ náà wo ń sìn ojú owó la rí. Kò sí profit kankan nínú ẹ̀. Ojú owó la rí. Ṣé à ń ṣe business ni? Ṣé pé à ń ṣe kó mọ ni? Ó máa dé pẹ̀lú àwọn ọ̀wá yìí accountant. Ṣé tá bá rówó lórí kò mọ̀ ìṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀? Ó yẹ ká rí enough profit now. Profit ìyẹn ni mo fi máa gbẹ́gbọ́ ní profit ní kò mọ̀ à ń ṣe kò mọ̀ àbí máa ṣe kò máa ṣàjọyọ̀ kì í ṣe pé à ń ṣe business. Gbogbo kan ní business díẹ̀ wà tán pẹ̀lẹ́ wà tán di business tọ̀hún wà tán di business tàbá ń sọ̀rọ̀ gan òun pín ọ̀rọ̀ òun sọ di business wà ní àṣírò ọ̀rọ̀ tá a sọ wà ṣírò ọ̀rọ̀ tí wọ́n náà sọ àkógbó ẹ̀pọ̀ adójídí kí ló dé. ṣàbẹ̀ mi kọ́wọ́ ṣá. Kí bẹ́ẹ̀ kó obì bá wù mí. Wọ́n padà járe òfun ni. Owó ọmọ tèmi lélẹ́yìí. Ó dẹ̀ pé nǹkan kan ò yí ẹ tí èèyàn bá ṣe ìkómọ gbogbo owó tó bá ti fún ọmọ owó ọmọ ni kò ń ṣe owó òbí so owó ọmọ tó rí àkáǹtì ọmọ mi ló ń lọ. ọmọ tèmi wá ń kọ́. ọmọ wa méjèèjì náà. wọ́n dẹ̀ ń pariwo pé owó ọmọ tiẹ̀. àkáǹtì ọmọ wa ló ń lọ torí ọmọ wa ọ̀rọ̀ wa ṣe ká lọ ṣe némi aláriwo kò dẹ̀ ní ká ṣe némi rẹpẹtẹ bá a jókòó sínú yẹn living room ká sọ ọmọ lórúkọ kò sí ètò kan mọ́ bá a dẹ̀ fi gbogbo lé rántí káfọ̀nà roka kò sí ètò kan mọ́ tó owó ilé ìta rí yìí owó ọmọ ni first tomorrow morning Zenith ya and lọ kó account ọmọ wa Zenith bank. mo ti gbọ́. yes o. ó bá ṣe òun ẹ̀ṣẹ́ àná kó ṣe. ọkọ mi bò ó yẹ wá ká má parọ́ o. ó yẹ wá. dàbí pé òpin ọ̀sẹ̀ nìyẹn. ok ó bẹ̀ pé Friday ni last paper wọn báyìí. bẹ́ẹ̀ni o. ìjọ òun náà fi resumption sí. resumption. ó dà pé 14th of April ni o. 14th of April. báwo náà ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ àwọn ọmọ méjì yẹn. àwọn ọmọ wo yẹn wa. àwọn ọmọ méjì tí bàbá wọn wá dà sílẹ̀ fún wa tó ń tiẹ̀ bójú ẹ̀yìn ṣé kò ń ṣe pé èmi mo tún máa kọ́ àwọn ọmọ yẹn lọ lé ní tàmì. Madam Ọlọ́run ní jẹ́ kó sùn yín kò ní rẹ̀ yìí Yorùbá ló pa òwe kan wọ́n ní àgbàlagbà tàrí inú ẹ̀kùnrin tó ń sáré kíkankíkan wọ́n tó bá ṣe pé nǹkan lè ajẹ́pọ̀ ń lé nǹkan ká tó lè rí òbí láti wá da ọmọ méjì bẹ́ẹ̀ lẹ̀ sí wa lọ́rùn látijọ́ yìí kó tiẹ̀ máa wẹ̀yìn wò rárá definitely
there must be something ó máa ní nǹkan tó ń ṣẹlẹ̀ ó ti yé yín kò sí nǹkan tó máa ṣe sí ẹ máa tún kó wọn lọ náà ni. Ọlọ́run á fún wa ṣe mo kúkú bírú wọn lọ́mọ. Ọlọ́run máa ràn yín lọ́wọ́ mà. ẹ wọ ẹjọ́ fún yín ní list àwọn ọmọ tí ẹ bèrè lẹ́ẹ̀kan. ok ẹ sáré lọ́kàn wá lọ́fíìsì. ok ma. Ṣàlàáfíà ni ilé ńkọ́ pẹ̀lẹ́. Jésù àwa pẹ̀lú yín Kristi àdúró tì yín bàbá mi ò yín fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan ẹ pẹ̀lẹ́ gan. Ṣé kò sí ti ara yín o. ẹ kọ́ mọ́ bàásì náà ni ìrànlọ́wọ́ kan ni mo bá wá mo sì fẹ́ kẹ́ ẹ ràn mí lọ́wọ́ ni. ẹ rí i pé nígbà kan rí iṣẹ́ àárọ̀ mi tí mo kọ́ ò ní péńtà àwọn tí ń kunlé ṣùgbọ́n ṣàdédé ni gbogbo nǹkan kan yìí bírí tó di pé olúwa rẹ̀ bẹ̀rẹ̀ sí ní rìnrìnkúrìn ṣeṣekúṣe mutí káàkiri ti gbogbo ẹ̀ ní gbogbo àti gbàgbé iṣẹ́ ń gbà náà ṣùgbọ́n ní ìsìn ọlọ́run ti pè mí bọ̀ ṣé wọ́n ní sọ pé kọ́mọdé mọ́ ròde òde nílé ọmọ wálé òde sì ti lé wálé báyìí ní ìsìn torí ẹ̀ mo sì wá rí i nígbà tó dé lé mi wálé mo wá pàdé ẹnìkan ló wá gbé iṣẹ́ ńlá kan fún mi odidi ọ́fíìsì àbáyé ńlá ó ní wọ́n gbé fún mi pé kí n wá bá wọn kùn ún mo wá wò yí pé ilé tí mo fẹ́ kùn yìí mo fẹ́ kó jẹ́ ọ̀kan ṣoṣo òjò tí borí ẹgbẹ̀rin ọ̀dà mo fẹ́ kó jẹ́ pé gbogbo àwọn èèyàn tí wọ́n bá ń rí kán mọ ṣàdúrà fún péńtà tó kùn torí ẹ̀ mo sì wá ń wá ọ̀dà tó dáa tí mo lè fi kùn ún tó jẹ́ pé wọ́n mọ ṣàdúrà fún mi mo wá rò títí wọ́n gbé ó yẹ kí n dé ọ̀dọ̀ yín torí ọ̀dà yín Delos paint wọ́n máa ń ròyìn ẹ̀ wọ́n ní mo ṣe ní tí bá dọ́dọ̀ yín bí mo ṣe rí. so nǹkan tí ẹ̀ ń wá gbọ́n ni quality. bẹ́ẹ̀ ni quality. quality. tí. ọjà tó dúró gidi gan. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ iléeṣẹ́ wa àwọn ohun pariwo. bẹ́ẹ̀ ni torí wọ́n ní wọn bí gúdù mọ́ bọ́ọ̀ì ìgbà tí bọ́ọ̀ì délé ayé tó ṣiṣẹ́ tó dáa tó hùwà rẹ̀ ló ní I'm a good boy. good so àti tí èèyàn bá lo ọjà wa Dulux paint téèyàn bá lo Dulux paint tó fi paint ilé ọdún 6 ó sì dàbẹ̀ ni pé èèyàn ṣe paint ẹ̀ ni bẹ́ẹ̀ la dẹ̀ rí àwọn paint mi tó yẹ pé ọdún 2 in fact mo ti oṣù 6 rí yes tó ti wash so ó yàtọ̀ síra wọn ṣọ́rọ̀ mi yé yín nǹkan tẹ́mi lè ṣe fún yín ni pé bẹ́ẹ̀ ṣe sọ yín ni pé wọ́n gbé ilé ńlá lọ gbé fún yín á fún yín discount tó lọ́jà yín pọ̀ ṣọ́rọ̀ mi yé yín so èmi á ṣe àyè yẹn tí a bá ṣírò iye tó jẹ́ ẹ kàn lọ sanwó sí àkáǹtì ni. I trust you. I trust you. gbogbo ẹ̀ ní pátápátá. everything ti pé síbí. lórí tí mo ti rí èyí tí wọ́n kó lọ sí sáìtì yẹn ìgbà tí mi ò rí ètò kù ni mo ní kí n wá béèrè. ó yẹ kẹ́ ẹ ti trust wa ìyẹn once tí truck bá ti dé nísìnyí a máa load àwọn ilé sínú truck a máa gbé lọ sí sáìtì yẹn fún yín. gbogbo àpésọ̀hún. sure everything máa pèsè. inú mi á dùn kí ẹ tètè bá ń kó wá. sure kò sí problem sir once tí truck bá dé nísìnyí
màá load ẹ̀ sínú mọ́tò and then wọ́n á send ẹ̀ sí site yìí. tí ẹ̀dùn náà mo fẹ́ béèrè kan náà ṣé ká ní irú bí mo ṣe ra ọjà tó pọ̀ yìí nísìnyí ká ní mo fẹ́ wá sanwó fún yín yìí dẹ̀ ṣe wípé mo wá pé mo fẹ́ wá síbí láti sanwó ṣé mo lè àbí báwo ló rò pé mo ṣe lè ṣe. ok nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé anytime tí a bá fẹ́ ra ọjà tó pọ̀ need láti wá bí as far as pé a ti jẹ́ customer you can order online. Oh, you order online and then pay online a máa supply yín and a máa tún pè yín láti confirm bóyá ètò ìṣòro ẹ̀ èyí ò dáa bá ń gbà náà kò ní í ṣe pé bóyá yọkàn máa dààmú wá rajà èyí ó tún dààmú wá sanwó ó tẹ̀ ó dáa bá ó dáa bá. internet máa ṣe everything fún wa. kò burú a jẹ́ wípé kò tètè bá mi ṣe kíákíá bí mo ṣe fẹ́ yẹn torí èmi gan mo tún lọ sí sáìtì báyìí nísìnyí o. kò sí problem in fact once the truck bá dé nísìnyí. ọ̀dà ó ṣe tó gbọ́. okay sir it's nice sir. It's nice doing business with you. Thank you. God bless you. God bless you. gbà kí rán yín létí ẹ má gbàgbé láti yà ní ṣọ́ọ̀pù ọ̀dọ̀ mi o. okay no mi lè gbàgbé. then ẹ má gbàgbé gbogbo nǹkan tí mo ní kẹ́ bá mi kó bọ̀ o. báwo ṣe máa gbàgbé ṣe bá dẹ̀ ti sọ́nù lé. àbí mo ní kí n ti rán yín létí ni. ìwọ ló mọ̀ ìwọ náà má gbàgbé láti tọ́jú ọmọ mi. iṣẹ́ wo mo gbà kí má tọ́jú ọmọ mi kẹ́ tó sọ. all right darling bye love. pé tẹ́ bá ti ń ṣe bébì yẹn nǹkan kan ti fẹ́ ṣẹlẹ̀ nìyẹn èwo la tún rí wọ́. kò tẹ̀ wá sí nǹkan tó ṣẹlẹ̀ bébì ó kàn wù mí kí n wà pẹ̀lú ẹ ni. kò sí wàhálà. bíbí wọn pé láti èkó ní kí n kọ list nǹkan tí mo ní jù list yẹn ni. kí ni mo sọ sí mo ti ní ẹ bá ti fẹ́ nǹkan yẹn ṣe bébì that's my baby. Just 250,000 naira only. 250,000 naira. Yes, baby. 250,000 ló pè ní péré. Aṣọ wa pọ̀ jù. time tí lọ mo ń lọ síbi iṣẹ́. bébì mo mọ̀ pé time tí lọ máa lọ sí ọ́fíìsì right bó tó o sì fún mi lésì nǹkan tá a jọ sọ lánàá náà. bọ̀ bíbí nǹkan tá a jọ sọ pọ̀ ìwọ nù ẹ̀. bébì nípa 250,000 naira. 250,000 ok look my dear 250,000 yẹn ti pọ̀ jù mi ì lè fún ẹ ní 250,000 fún kí ni look tí n bá fún ẹ 250,000 owó ọmọ máa tán mẹ́ta bá ṣe báyìí náwó kí ló mean mi ì lè fún ẹ ní 250,000 it's too much. bébì
take it easy now. Mi ò lọ ṣe birthday yìí ní Sheraton now. Ìtọ́jú ẹ̀ jẹ́ kí n pe àwọn èèyàn 10 péré kákan ra máa kẹnu pálọ̀ wa ń bí báyìí. Káàdì máa lọ pa àwọn ọ̀rẹ́ mi tó wà lókè òkun kan tí mo pé gba àwọn ọ̀rẹ́ mi kan 250,000 go lè ká nǹkan tó wà lẹ́yìn now. Baby. Owó yẹn mi ò lè. My baby, come on, má ṣe bẹ́ẹ̀ fún mi now. Mo ti sọ fún àwọn ọ̀rẹ́ mi now. Ewu ṣáà wọ́n pé títorí tí mo fọkọ mi sílẹ̀. I know you are deaf. Baby. Máa wọlé tí máa ń bọ̀ láti ọ́fíìsì. Kò yẹ kí n ta náà. Eléyìí wá ń kọ́. Èlé ló fẹ́ ta. Sórí ìyẹn Gucci ni. Gucci yẹn bó dẹ̀ ṣe wà yẹn ìgbà tó kọ mi rà 85,000. Aunty Agnes, na 15 naira go pay. 15,000 ni máa san. Ẹ ṣe àwọn pé kíní máa ta fún àdúgbò ni máa ti ta. Ó dẹ̀ máa ná ní kùnàkùnà ni. Oje, why they do like this now? Just the price everything anyhow. Aunty, I take price am anyhow. Ẹ mọ̀ pé kíní yìí sí. Okay, leave that one, leave that one. Eléyìí wá ń kọ́. Òṣàmù. Ìwọ náà nǹkan náà kọ sí náà. Prado. If they do like this, talk na make I hear you. I know na. At least you go first talk na, Shima. Sórí eléyìí. Ọlọ́run ní ìdàgbọ́. Mi ò 120,000 ni mo rà lọ́dọ̀ àbùkí. But eléyìí, I fit comot 20,000. Pay me 100,000. Aunty Agnes, 100,000. you wan pursue me go back to my village finish o? Ẹ fẹ́ lé mi padà sílùú nìyẹn. Okay, how much you wan pay for her? Ẹ má jẹ́ ká fàágùn. Ẹ wá kọ́gbọ̀n ẹgbà yíyẹ wo ẹ wá kọ́ fìdílé o àwọ̀ tún wọ̀ ní ẹ̀wò àwọ̀ tún wọ̀ ní ẹ̀wò èrè tó kọ́ ni lọ́gbọ́n èrè tó fún ni mímọ́ ẹ wá kọ́gbọ̀n. Ẹgbà yíyẹ wo ẹ wá kọ́ fìdílé o àwọ̀ tún wọ̀ ní ẹ̀wò àwọ̀ tún wọ̀ ní ẹ̀wò èrè tó kọ́ ni lọ́gbọ́n èrè tó fún ni mímọ́. Túndé Ọláòṣèré kan tún gbé tuntun dé ó ní kẹ́ wá fi ìtàn yín ṣe àríkọ́gbọ́n ó ní kẹ́ wá fi ìtàn yín kó pa yín lẹ́rìn-ín ìtọ́tọ̀ tẹlifíṣàn rẹ kò wà wò tún wò bàdàtọ̀ tẹlifíṣàn rẹ kò wà wò tún wò eléyìí yàtọ̀ sáwọn ọ̀tẹ̀ tí kò tẹ̀lé rẹ̀ bó ṣe fún yín lóye ló tún kọ́ ni lọ́gbọ́n sí àwọn tún wọ̀ lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì